mo ṣe láìbọrú ẹ̀ láìbọyẹ̀ láìbọ ṣíṣe fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Orúkọ tèmi ò yí padà, orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá, ọmọ wọn ní ìlú Ìpẹ̀rù, olótó ètò ìṣẹ̀ṣe làgbà. Ẹ ṣeun. Eléyìí ni fún kéèsì ọ̀rọ̀ Tani Ọlọ́run àti àwa oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn ẹrú Ìlọrin. Nípa ọ̀rọ̀ ó ṣe lọ́ọ̀yà kò ṣe lọ́ọ̀yà Tani Ọlọ́run tí àwọn àlìfùlání tí wọ́n ń gbé sórí péèjì wọn pé láàrin àwọn lọ́ọ̀yà Tani Ọlọ́run pé ìgbọ́ra ẹni yóò sí pé Ọlọ́run ló ń fìyà jẹ Tani Ọlọ́run lọ́wọ́ látara àwọn lọ́ọ̀yà ẹ̀ pé wọ́n argue pẹ̀lú ra wọn. Now àjàlá tá ń nà ṣe báwọn náà ni ṣe rí ara ohun tí mo máa ń sọ nìyẹn nípa olóṣùká. You can't fight your enemies if you don't know what they are capable of doing. Ṣe rí nínú gbogbo àwọn tí ó wà kan ní ìláyé yìí kí wọ́n ba nǹkan jẹ́ jàǹbá mèsù jàǹbá àwọn olóṣùká gba dìgírì lé lórí. Now lọ́ọ̀yà olóbì láàárọ̀ ọjọ́ òun ni lọ́ọ̀yà tí a kọ́kọ́ gbà through bàbá Adéfá ìwà lẹ̀sìn tí wọ́n mọ̀ lọ́ọ̀yà olóbì through ẹnìkan ṣá tó jẹ́ pé bóyá bí àwọn bàbá kan nínú ìṣẹ̀ṣe or whatever mo bó ṣe story yẹn. So now lọ́ọ̀yà olóbì dẹ̀kẹ̀rẹ̀ olóṣùká náà lòun náà. Now ní ìgbà tí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹjọ́ yẹn tó bẹ̀rẹ̀ ni a ti rí ẹni ṣe alamí fún wa láti ìbẹ̀rẹ̀ ni bàbá Adéfá ti sọ fún èmi wípé lọ́ọ̀yà olóbì táwọn ń wò yìí o wọ́n ti sọ báyìí pé wọ́n súnmọ́ àwọn olóṣùká gúlégúlé àwọn àtọwọn olóṣùká yẹn ọwọ́ wọn ti wọ ọwọ́. Àwọn olóṣùká ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún ní the first day of court wípé ìwọ tó jẹ́ mùsùlùmí tó tún fẹ́ wá lọ máa gbèjà àwọn ẹlẹ́bọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó ṣe kinní kan igbá àwo ìkòkò bàbá àṣàsùn. Wọ́n ti ń dáùtì lọ́ọ̀yà olóbì torí gúlégúlé pàdí àwọn àti àlìfùlání gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti òkúta gidi ó ń pọ̀ jù. Wọ́n dẹ̀ sọ fún mi wípé a máa gba iṣẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà olóbì a máa gbé fún another lọ́ọ̀yà pé a máa pe bàbá olúwo ifá ò lè pin pé láti gbé iṣẹ́ yẹn fún lọ́ọ̀yà mi. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti ṣe ìpéjọpọ̀ tí wọ́n ti sọ fún lọ́ọ̀yà olóbì pé gbogbo owó tá a fún yín o àbù yẹn àdáàṣì yín ẹ máa gbé lọ. A fẹ́ pé kẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹjọ́ yìí mọ́. Ṣé mo pàwọ́ oníṣẹ̀ṣe la gba lọ́ọ̀yà olóbì láti lẹ̀. Now ìgbà tá a sọ fún lọ́ọ̀yà olóbì pẹ̀lú owó tá a fún wọn wípé a fẹ́ mọ́ àti owó àti gbogbo ẹ̀ àdáàṣì wọn mi ò mọ̀ bóyá mo wà allowed láti sọ iye tí a fún wọn pé àdáàṣì wọn ẹ máa gbé owó yẹn lọ àfẹ̀yìn ní lọ́ọ̀yà mọ́ nítorí agenda tí àwọn àti àwọn olóṣùká ti jọ ní àlìfùlání and co. Lọ́ọ̀yà olóbì kò já ìkànnà lẹ́yìn ọrùn kéèsì Tani Ọlọ́run ní àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwa rò wípé the man is good ni àṣà wà lágọ̀ kò lè ṣe níjọ́ mẹ́ta kódà gúlégúlé ní correctional center pẹ̀lú Tani Ọlọ́run bí ò fariwo yẹn mọ́ gúlégúlé ní correctional center àbí correction center bá lọ ṣe ń pè ní òkè kúrá lọ́dọ̀ Tani Ọlọ́run. To our own thinking èmi ò tiẹ̀ wà aware of it but bàbá Adéfá sọ fún mi pé to his own thinking àwọn rò wípé ó kàn lọ ń ṣe pé òkè pé àánú ṣe pé àẹ́sì san adúrú owó yẹn òun ò sì ṣiṣẹ́ jẹ́ kóun kúkú lọ máa kí lágbájá yìí o pẹ̀lú owó tẹ́ ẹ san fóun àmọ́ wípé ìdí
hidden agenda àárín lọ́ọ̀yà olóbì àti àwọn olóṣùká pàápàá jùlọ Alifulani and Co pẹ̀lú Òkútagidi ni. Ibẹ̀ ni ẹ ti gbọ́ ní ìgbà kan, mo sọ pé mi ò fẹ́ ariwo. Ibẹ̀ ni ẹ ti gbọ́ ní ìgbà kan tí admin Tani Olohun fi bọ́ síta pé kí ló dé tẹ́ ẹ̀ rán lọ́ọ̀yà lọ láti lọ bá Tani Olohun pé kó kọwọ́ bọ̀wé lọ́ọ̀yà olóbì ni ta sọ pé àfẹ́mọ́ yìí. Òun ló ń lọ gúlégúlégúlégúlégúlégúlégúlé tó ń ti ọ̀rọ̀ bọ Tani Olohun lórí through Alifulani. Ìdí nìyẹn tí Alifulani máa wá ṣe ètò ẹ̀ tó máa wá sọ wípé àtìgbà táwa ti change lọ́ọ̀yà olóbì láti ní problem because through lọ́ọ̀yà olóbì ni wọ́n fi fẹ́ gbé whatever tí wọ́n bá ń cook ni wọ́n ti fẹ́ gbé ṣe ni wọ́n fẹ́ gbà wọlé sí wa lára. You understand? Àti ìbẹ̀rẹ̀ tí lọ́ọ̀yà olóbì tí a ti bẹ̀rẹ̀ kéèsì yìí, the only thing as a professional lawyer tí wọ́n pera wọn ni lọ́ọ̀yà olóbì ti solicit fún ẹ̀bẹ̀ pé kó má jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn. Imagine a professional lawyer kó má lọ jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ kí a bẹ̀bẹ̀ kí gbogbo ẹ̀ parí. Ibẹ̀ yẹn láti rí wípé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu bó ṣe ń sọ̀rọ̀ aláwẹ̀ yìí ló jẹ́ o. Ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká change lọ́ọ̀yà ni olúwo Ifá ò lè pín fi gbé lọ́ọ̀yà Banks jáde. Síbẹ̀ olóbì ò tú èékánná lẹ́yìn ọ̀run wa, ó ń lọ lójoojúmọ́ ni ló ń lọ sọ́dọ̀ Tani Olohun láti lọ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ èyí tí wọ́n bá ti bára wọn ṣe meeting pẹ̀lú àwọn Alifulani àti eléyìí tó pera ẹ̀ ń Bàrígà pẹ̀lú Òkútagidi pé tó bá ti bẹ̀bẹ̀ àwọn ará bíi ní tó bá ti bẹ̀bẹ̀ gbogbo ẹ̀ á parí ìgbà wo ìkòkò bàbá ṣáàsùn. The same ọwọ́ yẹn ni wọ́n fi ń tìbọ̀ ilé tó pera ẹ̀ lólórí ẹbí àwọn Tani Olohun. Ìyẹn lọ bìkan farasì. Ìgbà tí lọ́ọ̀yà olóbì wá rí wípé òun lọ sọ́dọ̀ Tani Olohun tí kò sẹ́ni tó ránṣẹ́ láàrin àwa oníṣẹ̀ṣe tó jẹ́ pé àwọn Alifulani àwọn ni wọ́n ránṣẹ́. Ó wá sọ fún Tani Olohun pé àtijọ́ tóun tiẹ̀ ti ń wá bí àwọn oníṣẹ̀ṣe ò tiẹ̀ fáwọn ní owó mọ́ ní ìgbà àwo ìkòkò bàbá aṣáṣùn ìyẹn ta sí wa létí. Àwọn tó lọ kí Tani Olohun àwọn ìyẹn ní Tani Olohun sọ fáwọn yẹn pé gbọ́ báyìí ẹ fún lọ́ọ̀yà olóbì ní owó. Ìyẹn àwọn tó lọ kí Tani Olohun ní correctional center correction center báwo lẹ ṣe ń pè ní Òkè Kúrá pé ẹ jẹ́ kán fún lọ́ọ̀yà olóbì ní owó. Ní bàbá adé Ifá Ìwàlẹ̀ sí wá sọ pé a ti fún wọn ní adúrú owó tá a fún wọn láti ìbẹ̀rẹ̀ àgbéṣẹ́ fún wọn, àwọn ni wọ́n ń lọ ń wo Tani Olohun. From there àwọn ọ̀rọ̀ tí Tani Olohun sọ fún ẹni tó bá ti lọ kí ni a ti mọ̀ wípé oríṣiríṣi tí gádà ti fẹ́ já bí ọ̀rọ̀ olúwo Ifá ò lè pín. Kí ni mo wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ibẹ̀ ni ìyá Tani Olohun tó ti wá ń rá bàbà níwájú tọ́nà àwọn lọ bẹ̀bẹ̀ tí wọ́n lọ bẹ̀ àwọn Alifulani and Co. Ibẹ̀ ni wọ́n tún ti lọ rán lọ́ọ̀yà olóbì tún lọ so mọ́ ìyá Tani Olohun pé wọ́n ní káwọn má wá sí kóòtù mọ́ ó yẹ kẹ́ ẹ fọwọ́ sànyà fún gbogbo ayé kí wọ́n gbọ́ wípé àwọn lẹ́gbà bíi lọ́ọ̀yà. Ní lọ́ọ̀yà olóbì ni ìyá Tani Olohun fi sọ wípé àwọn làwọn gba lọ́ọ̀yà olóbì. Màmá Tani Olohun kọ́ ni wọ́n gba, màmá kọ́ ni wọ́n kóṣẹ́ sí ìyá yẹn lórí ni. Màmá Tani Olohun kọ́ ni wọ́n gba lọ́ọ̀yà olóbì. Àwa la gba lọ́ọ̀yà olóbì láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹjọ́ yìí. Lọ́ọ̀yà olóbì ṣáà ń wá bó ṣe máa lọ́ra ẹ̀kọ́ lọ padà sí inú ẹjọ́ yẹn tó máa fi jẹ́ wípé lọ́ọ̀yà olóbì ló máa gba béèlì Tani Olohun on the conditions of under the conditions of what's it called àwọn olóṣùká. So Alifulani kí ló ń ṣe yín tẹ́ ń ṣe bí ọmọdé?
tẹ́ ń wá ẹni tó máa bẹ̀ yín kiri, tẹ́ ń wá cheap way out, easy way out. Kí ló dé tẹ́ bẹ̀rẹ̀ nǹkan tẹ́ ń wá fẹ́ ṣe máa panú ẹ̀ pàápàá? Kí ló dé? Nígbà tí a ti gba lawyer Banks, tá dẹ̀ sọ pé òkè kí lawyer Banks ṣe iṣẹ́ wọn níṣẹ́, ká fi ẹsẹ̀ òfin tó ibi tá a bá ti jẹ̀bi, ibi tẹ́yìn bá ti jẹ̀bi. Bail or no bail, lawyer Banks ni. Ìyẹn di ọwọ́ wọn, àwọn ló ní iṣẹ́ yẹn. Ó ṣe jẹ́ pé ìgbà tí àwọn lawyer Banks, gbogbo èèyàn tó bá ní ọpọlọ lórí kan máa bá mi gbọ́ o, ìgbà tí àwọn lawyer Banks tí wọ́n tẹ́ńdà wípé kí àwọn gba béèlì Tanilọ́run, kí ló dé tí adájọ́ ṣe wọ́gi lé? Ṣùgbọ́n ìgbà tí olóbì wá dé tó wá sọ wípé òun fẹ́ gba béèlì Tanilọ́run, ìgbà yẹn adájọ́ fẹ́ gbẹ́jọ́ yẹn rò. Ibi tó yẹ kẹ́ ẹ ti kíyèsí oògùn nìyẹn o. Ibi tó yẹ kẹ́ ẹ ti kíyèsí oògùn nìyẹn. Kẹ́ ẹ ti bi ìṣáná kíyèsí oògùn. Ó ṣe jẹ́ ìgbà tí àwọn lawyer Banks sọ wípé àwọn fẹ́ gba bail, adájọ́ ṣe reject ẹ̀. Ó ṣe jẹ́ lawyer olóbì ló máa tẹ́ńdà béèlì Tanilọ́run tí adájọ́ fẹ́ gbà mọ́ lọ́wọ́. Ṣé rí wípé tí Tanilọ́run bá jáde through lawyer olóbì, Tanilọ́run is going to be under the rules and regulations of àwọn olóṣùká, under gbogbo ìlànà tí wọ́n bá tò lẹ́nu. Asha sign àbí kò ní sign through lawyer olóbì? What is he going to be signing on? Now lawyer olóbì wá lọ through lawyer olóbì, wọ́n kóṣẹ́ sí ìyá Tanilọ́run. Gbà tí ìyá Tanilọ́run ti lọ sí Ìlọrin yẹn, mo ti mọ̀ pa ti máa ní problem lórí ọjọ́ yẹn. Ni wọ́n kóṣẹ́ sí ìyá Tanilọ́run lórí, ni wọ́n kóṣẹ́ sí olórí ẹbí òfò yẹn náà lórí, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kóṣẹ́ síra wọn lórí pé mùsùlùmí làwọn, igbá àwọn ìkòkò bàbá àṣàsùn, pé igbá àwọn ìkòkò bàbá àṣàsùn. Lọ́yà olóbì, àwa la gbà yín láàárọ̀ ọjọ́ nígbà tí kéèsì yìí bẹ̀rẹ̀, nígbà tá a rí yín wípé alábọ̀dé ni yín. Ṣó ti yé yín? Ẹ ti fẹ́ fi ẹjọ́ yìí, ẹ ti fi ń ṣe ègbè lẹ́yìn àwọn olóṣùká ẹgbẹ́ yín. La sọ pé a ṣe mọ́. Kò dẹ̀ sí. Ṣó ti yé yín? Ìlà kò lè ga ju onírè lọ. Àwa la gbà yín síṣẹ́. Àwa dẹ̀ la sọ pé a fẹ́ mọ́. Ẹ dẹ̀ jókòó nínú ilé yín. Kí lẹ̀ ń wá Tanilọ́run lọ fún? Ẹ̀yin ni admin Tanilọ́run ké bọ́ síta nígbà yẹn wípé kí Lágbàjì ṣọ́ra kó yé rán èèyàn lọ bá Tanilọ́run pé kó tọwọ́ bẹ̀ wí mọ́. Kò sí, he has never been, lawyer olóbì has never been professional láti ilẹ̀ lórí ọ̀rọ̀ yìí. All he has been soliciting for is ẹ̀bẹ̀bẹ̀ kó lè kúrò nílẹ̀, of which it has been through whatever tí òun àti àwọn Alifulani jọ ń ní papọ̀. That is the truth of the matter. Now, ní ìgbà tí wọ́n wá ń lọ sí court, tí ìyá Tanilọ́run tí gbogbo ẹ̀ ti wá network ti jápọ̀, tí ìyá Tanilọ́run ti sọ wípé àwọn làwọn gba lọ́ọ̀yà Asif, bóyá wọ́n mọ ìyá Tanilọ́run, bóyá wọ́n mọ lọ́ọ̀yà olóbì anywhere rí, wọ́n mọ̀ wọ́n rí ní anywhere. Orí ẹjọ́ yìí náà ni ìgbà tán ti rí pé ìyá Tanilọ́run wá sí Ìlọrin ni lọ́ọ̀yà olóbì lọ lọ́ra àwọn ọmọ ìyá Tanilọ́run through iṣẹ́ tí àwọn Alifulani gbé fún wọn, ni wọ́n lọ lọ́ra àwọn ọmọ Tanilọ́run, ìyá Tanilọ́run ló wá ń di wípé ẹ jẹ́ ká bẹ̀bẹ̀, ẹ jẹ́ ká bẹ̀bẹ̀. Ìgbà wo pé kí ìyá Tanilọ́run fọwọ́ sọ̀yà fún lọ́ọ̀yà olóbì pé lọ́ọ̀yà olóbì nìkan ló lè gba Tanilọ́run jáde. Alifulani kí ló kàn ẹ̀yin pẹ̀lú lọ́ọ̀yà tí àwa fowó owó wa gbà tá dẹ̀ sọ pé a fẹ́ mọ́, lọ́ọ̀yà Banks la fẹ́. Kí ló kàn yín? Kí ni ti yín?
àti ilẹ̀ lẹ́tí ń ṣe emotional blackmail tẹ́tí ń sọ wípé a fẹ́ kí Tani Olohun kú sẹ́wọ̀n ni a fẹ́ kó pẹ́ ń bẹ̀ ni ìkànnì wá ẹ wá ń sọ wípé Ọlọ́run ló ń fìyà jẹ Tani Olohun lọ́wọ́ nítorí pé ẹ̀yin ti jọ́nú sí ṣùgbọ́n Ọlọ́run ò jọ́nú sí fóònù nọ́mbà tí Ọlọ́run fi pe gbogbo ẹ̀yin olóṣùká yìí dà pé òun ò yọ́nú sí Tani Olohun àbálà yín ló ń bínú sí fóònù nọ́mbà tó fi pè yín dà. Ẹ̀yin lẹ lọ lẹ̀dí àpò pọ̀ mọ́ lọ́ọ̀yà Olóbì this case was never your case because we already gba case yẹn lọ́wọ́ yín ẹ̀yin lẹ tú èékánná lọ́rùn wa torí iṣẹ́ burúkú tí wọ́n fẹ́ fi yín ṣe sínú ìṣẹ̀ṣe community as a whole àti Tani Olohun tí lọ́ọ̀yà Olóbì bá gba Tani Olohun jáde nínú ibi tó wà yẹn tó bá bọ́ sórí social media nǹkan mí ni yóò bàbá yín sọ because yóò ti tọwọ́ bọ̀ wí true lọ́ọ̀yà Olóbì o gbogbo ayé ni ká ẹ gbọ́ ní ìsìn torí lọ́ọ̀yà Olóbì ni ariwo máa dé o lọ́ọ̀yà Olóbì ni irinṣẹ́ tí àwọn àlè Fùlàní fẹ́ lò fún wa lọ́ọ̀yà Olóbì true lọ́ọ̀yà Olóbì ni wọ́n fẹ́ fi mú Tani Olohun lọ́ fẹ́ fi pa lẹ́nu mọ́ for life. Lawyer Olóbì is not a good person just because you are seeing him in court every now and then. Do you remember when you saw Lawyer Banks and he was saying it ní court wípé he was so devastated, he was angry, he said it in his own life of practice. Àwọn ò tí ì rí irú injustice báyìí rí wípé Tani Olohun ò lè get justice ní Ìlọrin. Why is it that all of a sudden when Lawyer Olóbì surfaces and everything wants to níyanjú? You better be careful. It's better we are careful with whatever we say or do. We are thinking àwọn lọ́yà wa ní issue. Àwọn lọ́yà wa ò ní issue o. Olóbì ni adárúgúdù sílẹ̀ tí àlè Fùlàní àti Bàrígà pẹ̀lú òkúta gidi tí wọ́n fẹ́ lọ́mọ wa lọ́rùn ní tipátipá because àti ilẹ̀ tá ti gba Olóbì ní lọ́yà wa ni wọ́n ti lẹ̀ dí àpò pọ̀ mọ́ ni wọ́n ti kó sí lábẹ́ lòun náà ti gbabẹ̀ lòun náà ti ń gbowó lọ́wọ́ wọn. I think if tó bá kí n ṣe pé ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ni lọ́yà Olóbì ẹ wá sùn mí lọ sí kóòtù torí gbogbo ọ̀rọ̀ yín ní Nàìjíríà you can sue anybody for anything for rubbish things because you people don't have time you don't have something good to do with your life. Ẹ wá sùn mí lọ sí kóòtù pé mo dìfẹ́mù yín pé ẹ gbowó tẹ́ ẹ bá gbowó lọ́wọ́ àlè Fùlàní àtàwọn olóṣùká ẹ tú ọwọ́ lọ́rùn kéèsì Tani Olohun is as simple as ABC. Tẹ́ bá mọ̀ wípé ẹ̀yin náà ẹ rí ayé ṣe ẹ níṣẹ́ míì ẹ tú ọwọ́ lọ́rùn ọmọ lọ́mọ ṣó ti yé yín àdàbí tí ò bá kí ń ṣe àlè Fùlàní àwọn olóṣùká ló ń lò yín against Tani Olohun ni láti pé kó lè lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀ tí ò bá kí ń ṣe wípé àwọn ni wọ́n ń lò yín against wa. Wá gba kínní lọ́wọ́ ọmọ ìjọ wá gba kínní lọ́wọ́ ọmọ yìí gbàgbàgbà lọ́wọ́ ẹ̀ gbà kó tó tún ba remote ń jẹ́ tí ó ní pariwo náà inú ti bí kó gbà lọ́wọ́ ẹ̀ kúrò ń bẹ̀ so má bọ̀ ọkọ mi má bọ̀ má bínú ìwọ bọ́sítà fún mi ní ìmọ̀ ṣe ẹ lè ṣe má bínú ọkọ mi. So tí ò bá kí ń ṣe wípé nǹkan mi wà ń bẹ̀ ẹ fẹ́ ṣiṣẹ́ owó lọ́yà Olóbì ẹ̀yin ni mò ń bá wí tí àwọn àlè Fùlàní fún yín lọ́yà Banks máa tẹ́ńdà kíní ẹ̀ sílẹ̀ pé kán gba Tani Olohun kán bẹ́ẹ̀lì Tani Olohun. Olóbì àfẹ́ bẹ́ẹ̀lì kíní yín apply àbí application yín lọ́yà Banks is capable to do it. Ẹ dẹ̀ ń sọ pé ẹ jẹ́ senior lọ́yà Banks senior ni mí ọdún kan lẹ fi senior ẹ̀ ọdún kan ni a ti gbọ́ kò dẹ̀ sí ohun tí wọ́n fi senior ṣe tó ti yé yín ọgbọ́n orí
òun la nílò. A dẹ̀ fẹ́ alábọ̀dé fún ara wa. So